place. From that place, as I come, the fire did that place. You see where it come from. Why you? They put am go that side. Why you? I want Baba you. Wọ́n ti omi yẹn wọ̀ ni o. Ó bọ́ ta ni ẹ̀. Ìtàlẹ̀ tó wà àìjẹjọ wọlé ní sinmi. I know the video. No, na this. Ó lọ́mọ kọ́tẹ́ ní kọ́tẹ́ ìjọba. Kọ́ọ̀dì kọ́ọ̀dì. Ilé ìjọba àdúgbò mẹ́rin náà ni èyí. Kí ló fẹ́ gbà? Mo máa ń gbọ́ pé náà máa ń gbọ́ lórí mi. Nǹkan tó ń kọ́ lẹ̀ mẹ́rin wá ara yẹn yìí. Èmi ní sọ́kúrò mẹ́jì pẹ́. Àdúgbò máa ń gbọ́ pé náà máa ń gbọ́ lórí mi. Èmi ò tẹ̀ rí rí lọ. Èmi kò rí lè sí. Ọlọ́ this first time tó mi yẹn ṣe báyìí sódà tó kó wọ́n ta yẹn. Ẹ bá rí eré. Ó ń kọ́ bọ̀ ó kọ́ tí a ti súnmọ́ tó so. Méjì tó ti gbòòrò. Méjì méjì. Mo dúró kó lọ́jọ́ lẹ́yìn ìgbà yìí. Ẹ bá rí èkó rí ètò òkú mẹ́rin sí. Ṣé kó ṣì wà rẹ̀? Ṣé kó bá rí èkó rí ètò òkú mẹ́rin? Ṣé kó ṣì wà rẹ̀?